ìtàláwà inú mi dùn amúlùdùn àwa Tinubu mashallah ìtàláwà àwa Tinubu ti ṣe bẹbẹ ọmọ olódòdẹ Jagaban ẹ fẹ́ dá wàhálà lele tẹsán yìí o ogun gbé kàn fẹ́ dá ogun sílẹ̀ ni bá Tinubu ẹ fẹ́ fa wèrè ní nípù ni ọ̀rọ̀ tẹsán yìí advice yìí dá o bí màá tó fún yín nímọ̀ràn yẹn o ẹ ti ṣe bẹbẹ ẹni kára lè bá di aráàlú ìdẹ̀ra tẹ́fẹ́ fáwọn aráàlú yìí ṣé pé máa jẹ́ ìnira fún wọn ṣá ṣé pé máa ná ẹlòmíì kò ní rẹ́yìn jẹun Christmas ṣé pé máa ná ẹlòmíì á máa rìn báyìí àwọn Tinubu tààlẹ Jagaban ọmọ olódòdẹ ọ̀rọ̀ tẹsán yìí ó lágbára ó lè dogun lẹ o ó lè fa wàhálà gidi ni provision wo lẹ mẹ́kì kalẹ̀ kó tó di pé ẹgbẹ́rú assignment yìí bọ́ta àbá Tinubu ara ń kan Gaza inú ń bí ìlú ebi ń pa àwọn èèyàn ara ń kan àwọn èèyàn MC Olúọmọ where you dey show your face àbá don give order àbá ti pàṣẹ Kókó Sáré Àkúrẹ́lẹ́tì Nayam ẹ bọ́ta àbá ti pàṣẹ yín Àgbẹ̀dẹ àǹkó ẹ bọ́ta Kúnlé poli bàbá ti pàṣẹ o ṣàṣà yẹn máa múlẹ̀ ṣá àwọn tó wà lórí támákì nǹkan ṣó máa múlẹ̀ lọ́dọ̀ wọn àbá Tinubu ó ga o wo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ń lọ́lé ọdún dira o má dira ikú pa ẹ́ tó bá tẹ̀lé ọ̀tọ̀ bá Tinubu sọ pẹ̀sìdó ni wọ́n pọ́blẹ́mù ti ẹ nìyẹn tó bá dẹ̀ tẹ̀lé pẹ̀sìdó ni wọ́n wàhálà ti ẹ nìyẹn kémi bọ́ta kí n sọ fún ẹni tó ṣẹlẹ̀ pọ́blẹ́mù tèmi nìyẹn àbá Tinubu ti sọ̀rọ̀ wọ́n ní gbogbo ẹni tẹ́ bá ń lọ́lé ọdún wọ́n ní 50% ní ká ẹ san fowó mọ́tò ó ṣọ̀kẹ̀ mi náà bàbá ní 50% ó ní ká ẹ san fún owó mọ́tò bàbá arrangement wo lè ṣe pẹ̀lú àwọn driver ṣé driver tó dààmú tó lọ ra epo ní 650 wẹ́ àwọn IMF ti ní ká bá tepo ní 650 mọ́ wọ́n ní Nàìjíríà wọ́n lè pè yẹn ti ṣípù jù ní 650 IMF International Monetary Fund wọ́n lè pè yẹn ó ti ṣípù jù ní 650 wọ́n ní kó máa tepo ní 750 ok ẹ kà jìdó lórí 650 náà driver tó ṣe wàhálà tó lọ ra epo ní 650 tó dà sínú mọ́tò tó bọ́ta tó ń jáde lọ interstate lẹ́tún sọ o wọ́n ní interstate láti Èkó sí Ìbàdàn bóyá wọ́n gbé ní 5,000 àbí 6,000 èmi ò mọ yẹ o ó wá dé garage ó ló fẹ́ san 50% slash torí pé president ti sọ̀rọ̀ wàhálà ọmọ àna ẹlòmíì ọba Tinubu lè dá wàhálà lẹ̀ o wọ́n lè ná ẹlòmíì tí ò ní rẹ́yìn jẹun Christmas ok ṣe ti arrangement wo lè ṣe fún driver yẹn ṣé pẹ̀ tó délé epo ṣe fún ní tíkẹ́ẹ̀tì pé ilé epo ló ń lọ yìí o gẹ́gẹ́ bí driver interstate 50% ní kó san fọ́wọ́ epo àwọn vehicles company wo lẹ ti bá sọ̀rọ̀ irú àwọn lọ serious buses yẹn tí wọ́n ń ṣe interstate àwọn 18 passenger 14 passenger tí wọ́n ń ṣe interstate bóyá ní Ìjọra bóyá ní Èkó bóyá ní Ìkòròdú bóyá lọ́jọ́ta tí wọ́n ń gbé àwọn èèyàn arrangement wo lẹ ti fáwọn driver yẹn lójú ọ̀nà àwọn aláṣọ dúdú náà wà ń bẹ̀ o tààlẹ̀ àwọn bàbá aláṣọ dúdú tó ẹ káàbọ̀ o ẹ kúrin o ṣọ́kèjì epo dẹ́rẹ́bà ẹ sọ ọdún fún wa ṣe ti arrangement fún wọn pé kó máa gba 50% lọ́wọ́ àwọn driver bàbá Tinubu ọ̀rọ̀ yìí dà ń tẹ́sán náà dà ó kàn fún àwọn ọmọ Nàìjíríà láti tẹ̀lé yín ni mo fẹ́ bi yín ṣáì má bínú o àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ṣé àwọn ọmọ driver àwọn ò ní jẹun Christmas báàgì rice 60,000 naira ṣé driver lọ sáàrin ọjà ni driver ni mí o ẹ ta fún mi 30,000 àbá Tinubu mo lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tẹ́sán o ẹ fẹ́ kí Nàìjíríà dà ẹ fẹ́ kí Nàìjíríà dà ni ṣé àwọn driver yẹn tó bá dé school àwọn ọmọ December láwa yìí o ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti December lọ ká tó wọ January tó máa sanwó school àwọn ọmọ January ẹlòmíì iṣẹ́ tó fẹ́ ṣe ní December yìí tó máa fi sanwó school ọmọ in January ẹ tó bá wá fóònù àwọn proprietors àwọn principal àtàwọn teacher school pé every principal and teacher of school any driver tó bá ti lọ́mọ ní school 50% ní kẹgbà lọ́wọ́ ẹ̀ àwa Tinubu dey play ṣé ẹ wáìnì ni àwa Tinubu ṣé ẹ wá dey play báwo ni driver ṣe fẹ́ ṣe tó fẹ́ make ẹ̀ ní December yìí ìyàwó tẹ́lẹ̀ máa pa chicken ni o ó máa lọ sọ́jà o ó máa lóun fẹ́ ra ẹran lọ́jà
àbí kó ra pọ̀nmọ́ àbí kó ra koté wá níwájú yóò ní koté á ní driver lọ́kọ mi o ẹ̀yin yóò ní koté ẹ ta koté fún mi 50%. náà bá Tinubu ó wrong now ogun ẹ̀yin ẹ̀tẹ̀ tí ń kẹ̀ o kí ni àwọn èèyàn tó kù ń ṣe láyé tí driver ò ṣe ṣé nìkan á dé gáràjì yìí sìn MC Olúọmọ interstate àwọn tí wọ́n ń load láti gáràjì tó ń gbowó lọ́wọ́ wọn lórí tábàkì gan tó bá tún ń lọ àwọn ọmọ oró wọn tún dúró ẹgbẹ́ títí wọn tún máa sọ pé ó yá máa san owó kó tó kò ní Lagos State ṣé MC Olúọmọ ṣe ti bá sọ̀rọ̀ pé tíkẹ́ẹ̀tì tó máa já fáwọn èèyàn kó gba 50%. àwa Tinubu ẹ ṣáà ń wáìnì wa ṣá ẹ kọ́ ṣáà tiẹ̀ wò pé jàgàbá ni kò ṣáà dùn kán lẹ̀ ká máa rán yẹn bá Tinubu mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí ló ti ìjọba yín tí instead yẹn tí ẹ ṣe mú owó epo kẹ́ dín owó epo kù owó epo yìí o bóyá 21st of December sí 4th of January tẹ́ fẹ́ dín owó interstate mọ́tò kù kẹ́ fi dín owó epo kù àfẹ́sọ̀ ọdún fáwọn èèyàn o kọ́ lè bá lọ lé ọdún owó epo dín o owó mọ́tò náà máa dín ṣùgbọ́n owó epo ò dín ẹni kan dín owó mọ́tò bàbá Tinubu ó wrong now ṣé ti apply fáwọn transport companies bí àwọn Shiscos àwọn Young Shaguro àwọn Maidongogo company oríṣiríṣi Hausa ní Yorùbá ní Igbo ní ṣé ti apply fáwọn companies yẹn ẹ ti bá wọn sọ̀rọ̀ subsidy lélẹ́yìn náà subsidy Christmas ṣé ti bá wọn sọ̀rọ̀ pé yí companies yìí o àwọn tẹ́ ẹ máa gbé lọ sí interstate yìí o 50% lẹ́gbàá lọ́wọ́ wọn o ìjọba náà á ṣe báyìí fẹ́yìn náà ṣé ti sanwó fún wọn àmọ́ òwe on the 21st of December 2023 ẹ sọ pé máa bẹ̀rẹ̀ títí di on the 4th èní ní 20 of December ó sì kù 1 day ẹ sì lè meet up ṣé epo tó máa rà yẹn tó máa ti ra epo ní ilé epo ní 700 tó wá gbé àwọn èèyàn ní 50% tó bá lọ lójú ọ̀nà ẹ̀ mọ̀ pé interstate ni tí táyà bá ní fault mo kàn fẹ́ bèrè ni o I don't know ṣé máa sọ fáwọn tó ń ta táyà pé táyà ẹyọ 50% kó mbẹ torí èrò tí mo gbé 50% ni àbá Tinubu tẹ́kọ̀ọ́ bá dínwó everything ló máa dínwó because epo ó dàbí ẹ̀mí business ní Nàìjíríà ni àwọn tó máa transport èèyàn epo náà máa lò epo ló wọ́n ní ìrẹsì ṣe wọ́n lọ́jà epo ló wọ́n ní gàrí ṣe epo tó wọ́n máa kàn yọ onírú epo lọ sókè ẹni káwọn driver ẹyẹ kàkà síta ṣá wọ́n rẹ̀ pé ìwà wù ìlò èmi kọ́ ni mo sọ o sàálẹ̀ o jàgàbá èmi kọ́ ni mo sọ inú Punch ló wà ní 20 of December 2023 bọ́n ṣe jùlẹ̀ ni mo jù wá báyìí Punch newspaper President Bola Tinubu on Wednesday ìyẹn èyí tí mo bá yín sọ̀rọ̀ approved a 50% slash of price of interstate transport fare. Hey, let's get 50% slash of interstate. Okay, and what? Tinubu mi ní tẹ́sán ò ní ṣe o. Àmọ́ ìwọ tó bá ń lọ gáràjì ó jẹ́ 100% owó ẹ̀ dání. If possible kó mú 150% owó mọ́tò ẹ̀ dání. Torí inú ń bí ara kan gáàsà inú ń bí everybody. Ebi burúkú ń pa àwọn èèyàn. Okay. For Nigerians traveling during the Yuletide from Thursday, December 21st to 23 to January 4th, 2024. Trale. That is December on the 21st in your mouth 21, 2023. It is the January 4, 2024. Wọ́n ní ìdajì owó ní kẹ́ máa san àtàlọ́ àtàbọ̀ yẹn tẹ́ lọ lé ọdún. Ìdajì owó èyí tẹ́ bọ̀ náà ìdajì owó bàbá Tinubu má dogun lẹ̀ o. Torí wọ́n ẹ jẹ́ ká síwájú. This is as the president approved free rides for commuter on all train services within the period. Ìyẹn dá. Èdè bá fẹ́ lọ wọ train, wọ́n ní free ride ni. Hey! Ilé ọdún yá, ilé ọdún yá, ilé ọdún yá, ilé ọdún yá.
Oya, ẹ̀yin ẹlẹ́dàá mi kó sì mí lọ ilé ọdún yá. Free ride ní train. Bàbá ẹ bá wa kó security sínú train o. Ẹ wá ẹ̀kọ́ lọ ra hijack train lójú ọ̀nà o. Wọ́n wá rí pé ní tó wá fa owó fò. Wọ́n lọ máa ṣẹ̀mí wa lófò, máa ṣe nǹkan ní wa lófò o. Ẹ bá wa kó èrò sínú, ẹ bá wa kó àwọn security tó pọ̀ sínú train o. Torí ẹ̀ ló mè ti délé ìsìn. A ti fẹ́ tọdún 15. Ṣùgbọ́n torí free train. Ó fẹ́ lọ lé o. Ó fẹ́ lọ wọ àwọn èèyàn ẹ̀. Àìmọye àwọn ìgbọ́nà ni mí mo kàn wá ṣiṣẹ́ lé Èkó Fẹ̀dírà. Èkó kì í ṣe lé bàbá mi. Èkó kì í ṣe lé màmá mi. Má jẹ́ rẹ́ṣà owó Èkó ló ń gbé ìlú Èkó yìí. Ẹ wá jà. Bàbá, wọ́n ti rí free ride, wọ́n lọ lé. Wọ́n lọ káwọn èèyàn mọ́ lójú ọ̀nà o. Ṣé bá àdó ọlọ́pàá tàwọn sójà sínú train. Ó kẹjẹ kàkà síwájú. The Minister of Social Minerals Development, Mr. Dele Alake, announced this to State House correspondent at the Aso Rock Villa on Wednesday. Wọ́n ti announce it on Wednesday. But wọ́n tún wá béèrè pé ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí ọ̀rọ̀ tí bàbá Tinubu sọ. Bàbá Tinubu kí lẹ rí sí ẹ̀yin tẹ́ ń wò mí. Inú bí àwọn èèyàn ní comment section. Àwọn èèyàn larí mọ́lẹ̀ gan. Àwọn èèyàn béèrè many questions. Reduction of petrol, wọ́n ní kò bá better. Tẹ́ bá lè dín owó epo kù ju owó 50% yẹn lọ. Commercial companies wo lẹ dá kalẹ̀. Ṣé BRT ṣó máa lọ sí interstate. Bóyá kẹ́ ṣe yẹn bẹ́ẹ̀. Kẹ́ dá àwọn BRT yẹn kalẹ̀ kán lọ sí interstate. Káwọn èèyàn máa san 50% inú ẹ̀. Ẹ ti try fún ti train o, ọ̀fẹ́ ló bá dé anywhere tó bá ń lọ, ọ̀fẹ́ ni. Ṣùgbọ́n àwọn bọ́ọ̀sì tẹ́ ń sọ yìí, bàbá, àwọn drivers yẹn náà níyàwó àtàwọn ọmọ o. Ẹ̀ẹ̀kan ọmọ ni o, wọ́n níyàwó àtọmọ. Ṣó máa slash owó ọbẹ̀ fún ìyàwó wọn ní December yìí. Ìyàwó mi ò má bínú o, jẹ́ ká dín owó ọbẹ̀ kù. Bàbá Tinubu kò easy láti ṣe. Bàbá Tinubu, àwọn transport companies yẹn tó mọ̀ pé àwọn companies yẹn aládàáni ló pọ̀ nínú wọn. We have many transport companies tó pé àwọn náà ẹlòmíì gba lóònù ní báǹkì ni tí wọ́n fi ṣe transportation láti fi assist ìjọba. Ẹlòmíì yá lóònù nílùú òyìnbó bíbí ó lọ fi ṣe transport ní Nàìjíríà ni. Àwọn transport company yẹn ṣé ti sanwó fún wọn. Mo kàn fẹ́ béèrè ni o. Ẹ ti fún wọn lówó. Ẹ ti fún wọn 50% off yẹn. Subsidy lẹ fẹ́ yọ lórí transport. Yes. Èsúná owó orí Christmas ní ká pé àbí èsúná owó orí New Year. Èwo ní ká pé ńbẹ̀. Bàbá Tinubu ẹ má dá wàhálà lẹ̀. Ẹ má dogun lẹ̀. Ẹ come out fully fún wa. Yes, nǹkan tẹ́ ṣe nǹkan tó dáa ni. Nǹkan tẹ́ ṣe nǹkan táyé fẹ́ ni. Ara kọ́ everybody kẹ́dẹ̀ lú lára náà everybody ń pariwo. Ṣùgbọ́n tẹ́ gbé jáde yìí. Ó dàbí sàkámà àjẹ́ lójú mi o. Torí MC tó jẹ́ ọmọ yín gangan. MC tó jẹ́ ọmọ yín gangan. Àwọn ọmọ tó wà lórí tarmac, àwọn chairman kékèké lábẹ́, ó ní iye tí wọ́n gbọ́dọ̀ deliver. Àsìkò ọdún la wà yìí. Ó máa gọbọ báyìí ni. Àwọn MC máa fi kún ni pé iye báyìí lẹ gbọ́dọ̀ deliver. Àwọn MC máa bùkún ni iye báyìí lẹ gbọ́dọ̀ san. Interstate tẹ́ ń wò yẹn ó kárí ni o. Garage gan local àwọn garage chairman owó tó máa gbà fún December yìí ó máa ń yàtọ̀ sí ordinary day. Owó tí driver máa san fún ticket lọ́wọ́ yìí ó yàtọ̀ sí owó ordinary day. Bàbá Tinubu, ṣé àwọn MC máa reduce owó? No. Ṣé owó tó máa san ní garage ṣe owó ticket, owó loading, owó passenger, owó chairman girlfriend fẹ́ ṣe birthday, chairman fẹ́ yàgbẹ́, chairman fẹ́ tọ̀, chairman fẹ́ ṣe gbá, ìyá chairman bímọ, bàbá chairman fẹ́ yàwó. December no máa san owó yẹn. Owó tó máa gọbọ yìí ni. Ṣé àwọn MC OLUOMO ṣán ti dín owó yẹn kù? Wọ́n dín kù. Bàbá, ẹ̀yin náà wá ìní wa ni. Ẹ̀yin ìwọ tó ń travel. Ó fẹ́ travel, ọ̀gbẹ́ni. Ó jẹ́ mọ́wẹ̀ dání kó pé.
àbí bàbá Tinubu ṣe máa fún àwọn èèyàn ní tag wípé àwọn tó wo show Yorùbáwùyí o tí wọ́n pín o àwọn tó wo show Yorùbá abẹ́yìn tèmi for dey make sense wanna let me know for comment section o ṣe máa fún àwọn èèyàn ní tag ni ìgbà tó ń travel yìí o ó yá ilẹ̀ máa yà èmi ti gbọ́ nínú Punch newspaper látọ̀dọ̀ Yorùbáwùyí ti kà fún wa ilẹ̀ máa yà máa lọ sí gáràjì àwọn tí Yorùbáwùyí lélẹ́yìí o 50 ẹ̀yin fáǹsì mi ẹ bá wò shine your face o my hand no dey o èmi ò sí ńbẹ̀ o bàbá Tinubu ọ̀rẹ́ ó long gan driver tó lọ tí mọ́tò ẹ̀ bàjẹ́ sójú ọ̀nà ṣé mẹkáníìkì máa gba 50%. mọ́tò tó fẹ́ gbé travel lọ sílé ọdún wọ́n máa sáfìsì ẹ̀ ṣé máa ra oil ní 50%. oil filter ńkọ́ 50%. mechanic workshop àbí ìjọ ìmọ̀ ló bá wọn ṣe lẹ́gbẹ̀ẹ́ títì 50% ló máa sọ fún àwa Tinubu ọ̀rọ̀ yẹn lágbára o àwọn tó ń ta pààtì lówó dé onírinṣẹ́ ti bá wọn sọ̀rọ̀ wípé ẹni driver tó bá ti wá fún interstate mọ́tò bo ni interstate ló ná òkè ó fẹ́ ra táyà tó máa nídìí extra táyà o tó ká àwọn road safety àwọn wà lójú ọ̀nà àwọn vi àwọn náà wà lójú ọ̀nà mọ́tò tó bá mú tó ìwé ò bá pé ṣe ti sọ fún pé 50% nìkan san ẹ̀dùn mo fẹ́ bèrè ní pàtàkì lọ sí Ládìpọ̀ àbí kí owó dé onírin a fẹ́ ra extra táyà Ìdúmàgbò extra táyà ṣé 50% ẹ ti sọ fún wọn bẹ́ẹ̀ Bàbá Tinubu ṣé ẹ̀ ń wá ìní Elédùmarè ni ẹ ti ń wá ìní federal o ṣé máa san 50% ń bẹ̀ no kò fọ́nì àwọn ọmọ yín tó bá gbá wọn mú wo ó yá ń tẹ driver tó ń lọ lójú ọ̀nà nísìn ẹ̀rà pékeré ẹ̀panu ẹ̀rà búrẹ́dì ẹ̀panu o tó má ti dójú ọ̀nà tó bí ń pa driver tó fẹ́ ra búrẹ́dì tó fẹ́ kúkúrú abẹ́kù tàbí kúkúrú náà máa ń pè á sọ fún wọn pé 50% ní máa san o torí driver interstate ni mí ọmọ adúró lóṣogbo ìyá tó máa ń tàwọn là lóṣogbo yẹn ọmọ adúró máa jẹun bẹ̀ ṣé driver máa san 50%. Bàbá Tinubu ẹ̀ wò náà ọmọ driver máa raṣọ ọdún ṣé 50% ló máa san lọ́jà bóyá kẹ́ make arrangement kẹ́ change nǹkan tẹ́ sọ bóyá kẹ́ ní àwọn tó máa tepo fún any driver bá ti jẹ́ interstate wọ́n máa gba 50% lọ́wọ́ wọn àwọn ọlọ́pàá tó wà lójú ọ̀nà àwọn agbowó ọdún ó ṣọ̀rọ̀ àjẹ́ ẹ sọ fún pé kí wọ́n gba 50%. ẹ má yẹ ká tan ra wa ṣọ́bù ni àwọn náà máa gbowó ọdún even though I am not supporting bribery but wọ́n máa fẹ́ gbowó ọdún. ẹ bá wa sọ fáwọn ìyá alámọ̀lá lójú ọ̀nà pé any driver tó bá ti jẹun 50% ni tó bá ra gálà àti làkàṣẹ́rà lójú ọ̀nà 50% ni kí driver san táwọn bá lọ sí school ní January 50% náà ni kí driver san landlord tó dẹ̀ ti dúró driver pé ọ̀gbẹ́ni bàbá ẹ ní sùúrù kí n ṣiṣẹ́ ọdún tí n bá ti ṣiṣẹ́ ọdún tówó tí n bá rí ń bẹ̀ máa wá fi sanwó fún yín ẹ sọ fún landlord pé ní driver bá jẹ́ interstate tó yẹ pé owó ọdún kan ló ń gbà tó ń gba bí 1 million lówó ọdún kan ẹ sọ fún 500k ní kó gbà Jagaban ẹ wo pé èèyàn làwọn driver náà àwọn náà ní ẹ̀mí àwọn náà ní family ṣé special hospital wà fún driver driver o hospital eléyìí o ó ní àwọn àǹfààní kan tí driver ń jẹ àbí tó máa jẹ lásìkò yìí ní ṣe I'm not talking about accident but wọ́n drive bọ̀ at the end of the day ara wọn first me after January 4 kí ni driver kí ni nǹkan tó wà nílẹ̀ fún driver ọkàn lè walk into any hospital kọ́ ni driver interstate ni mí ni o 50% lágbà o ó yá owó hospital 50% afẹ́ra chicken 50% afẹ́ra rice 50% afẹ́ sanwó ilé 50% afẹ́ sanwó iná electric type driver 50% owó sọ́kàwé owó ìyàgbẹ́ nínú ilé 50% ìyàwó driver dọ́jà ọ̀dọ̀ yóò ní ọ̀dọ̀ yóò léwédú á ní 50%. Bàbá Tinubu ọwọ́ yín lágbára wọ agbára àtàṣẹ ọwọ́ yín ló wà ẹ̀yin lẹ ń pàṣẹ ń tẹ́ ṣe dá ẹ fẹ́ dá aráàlú nínú ó fine ṣùgbọ́n ẹ má ẹ̀kan nu àwọn èèyàn wa ṣe léṣe ní ẹ má ẹ̀kan nu àwọn èèyàn wa ṣe léṣe ní gáràjì o ń tẹ́ sọ yìí
ẹ wá ẹ kó yẹ pé àwọn driver máa lọ máa mú ògùn ìgbàdí sínú mọ́tò ẹ wá ẹ pé passenger tínú ẹ ti dùn pé president wa ti pàṣẹ Tinubu ti sọ̀rọ̀ a ti gbọ́ bàbá ti sọ̀rọ̀ a ti gbọ́ ẹ bá yẹ kó yẹ pé àyẹn máa wọnú mọ́tò máa ní Tinubu ti sọ̀rọ̀ 50% abẹ́ san wọ́n sàbla sàbẹ̀rù wọ́n bá ṣá ẹlòmíì nígbà ọrùn bàbá Ọlọ́run jẹ́ kó lè jẹun ọdún lé wọ́n á ná ẹlòmíì yín ayọ̀ kò ní lè jẹ ṣíkìn ọdún bàbá Tinubu ẹjọ́ ẹ bá ṣe nǹkan mi ẹ ṣe mí bàbá Tinubu ẹ ṣe mí àjàfi tó bá yẹ pé ẹ ti apply fún àwọn transport companies ẹ ti sanwó fún wọn ẹ lè ṣe now you fit do am you fit run now ẹ lè ṣe ẹ bá wa ṣe ẹ apply ilé ò tí ṣù ẹ máa pè wọ́n lórí fóònù ni ẹ̀yin companies báyìí ó yá o ẹ̀yin driver ó yá o àbí kẹ́ ẹ da àwọn BRT yẹn síta kó máa ná interstate ó yá ẹ bọ́ta iye tó bá jẹ́ máa pè ní 50% ó ní òfin ní dìjà o bàbá Tinubu ó ní òfin ní dìjà o ọ̀ẹ́s ìwọ tó ò bá lówó mọ́tò ẹ pé bóyá kó jókòó lé ó fẹ́ lọ ókè lọ ṣáà máa ń díẹ̀ káàdì ẹ dání pé àkọ́bí Tinubu ni ẹ o ẹ̀yin tí fáǹsì tèmi Yorùbáwùyí tẹ́ bá ti lówó mọ́tò yín kó pé 100% tí bàbá òde bọ́ta wípé àwọn ti káwọn àwọn companies àwọn ti bá wọn sọ̀rọ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ lọ wọ tírẹ́ẹ̀nì o tírẹ́ẹ̀nì wà lọ́fẹ̀ẹ́ go àwọn tírẹ́ẹ̀nì ní ọ̀fẹ́ àìdẹ̀wọ tírẹ́ẹ̀nì yín ẹ wá 100% owó mọ́tò yín kalẹ̀ if not àbí kẹ́ wá bí 150%. I am not against what the president say o mi ní nǹkan tí president sọ ò dá o mi ní tí president wí ò ṣeé ṣe o mi láwọn èèyàn ò ní gba 50% lọ́wọ́ yín o n tí ń bá wí ni ẹ wí o èdè tí ń bá pè ní ẹ pè mi ní tẹ́ bá dé gáràjì láti Ìbàdàn sí Ògbómọ̀ṣọ́ mi ní wọn ní gbé ní 500 naira 50% o ẹ̀yin tẹ́ lọ Kánò Kaduna ẹ̀yin tẹ́ lọ ṣọdún ní Zaria ẹ̀yin tẹ́ lọ Ìgbò mi ò ní wọn ò ní gbé yín ní 2000 naira o ṣùgbọ́n ìfúnra lògùn àgbà o má jìra o kópa ẹ jìra ẹ di 100% owó mọ́tò yìí dání kẹtù wá fi extra 20 torí nǹkan tí wà Tinubu sọ yìí orí driver mi a máa gbóná burúkú báyìí ni pé bàbá ṣé ẹ ń wáìnì ni orí driver mi a wá ọ̀gbẹ́ni as e dey go just dey hold your money kí ni mo sọ as you dey go just pẹ̀lẹ́pẹ̀lẹ́lí dey hold your money wo comment section ni some people will be happy idiotic people free train did you know how many people that will benefit from this even if public transport will be possible but some will be possible if our government do something good applaud them when they are wrong rebuke them ẹni tó sọ yẹn àwọn èèyàn wọn kò bó ní o olódo go to the trade and tell them this and see if they will allow you or enter bus and pay half price because na your president dey buy them fuel. You are the foolish heir to believe this lying government. You pọ̀ wá Tinubu ńlá yìí ọ̀rọ̀ tẹ́sán yẹn ò dáa o ẹnìkan ní ọ̀dẹ̀ èèyàn kan tó support yín ó ní èrò lẹ́yìn burúkú àwọn fi kọ́mẹ̀ntì tó support yín pé dáadáa lẹ ṣe àwọn èèyàn wọ́n fẹ́ fi kọ́mẹ̀ntì fún orí ẹ̀ pẹ̀lú èébú wọ́n pè lọ́dẹ̀ wọ́n pè lásán wín. You have lost all your senses on the altar of tribalism. My brother, you have said my mind. You don't have sense. Baba, kò ṣe máa kà àwọn díẹ̀ tí mo lè máa kà síta torí èébú yẹn pọ̀ wọ́n bú ẹnìyẹn gan. Ẹnìkan ní who will pay the transport companies? Abi you hear say them don't do meeting with transport companies?
Now so then they sell you for this election. We will pass. Oh, yeah, poor. Fool. No single sense in your brain. Shebi na Tinubu buy fuel for the interstate transport. Mogun. Eyan yokan to support yin làwọn èèyàn kó fún báyìí o. Eja ma ka lọ. Maggot is talking. Ẹnìkan tó support ń tẹ́ ṣe làwọn èèyàn on dabo ni o. Now Maggot brain born you. That is why you reason like him. Shame on you and your entire family. Mogun. Wọ́n ti fẹ́ bẹ́ẹ̀ ní ipa o. Olórí ẹ̀ ti burú. Go and tell that to your poverty generation. My guy, no cry, rest in peace. Tinubu, ẹ bá wa ro dáadáa. Ẹ ká tún kọ lórí tiẹ̀, ká tún lọ sórí ẹlòmíì tó comment. So I should go to the park and tell them that Tinubu has reduced money or what? Baba, there are many questions to ask, so to answer. Ẹni ní ṣé kò lọ sí park kò lọ bá wọn pé ẹ jọ̀ọ́ o, ẹ gbé mi o, Tinubu ti reduce owó. And how do we go about it? That they will not slap us at the park. Sherry, ara kan tí mo sọ ni. Ẹnìkan báwo làwọn ṣe máa ṣe tí wọ́n ní fi ìgbájú bàtà wọn jẹ́ ní park. Àbáwọn alẹ́ ti kẹ́gàn. Good question. And tó bẹ̀rẹ̀ question yàwọn ẹ̀bẹ̀ sí ní kíni wọ́n ní good question. Bàbá ayé ká tẹ̀síwájú. The reduction will be more appreciated if it is done on fuel. Sell it at 300 naira. Baba, the reduction will be more appreciated. Táwọn èèyàn sọ nìyẹn o. Ẹ tẹ́ epo ní 300. Ká wá rí driver tó sọ pé òun ò ní dínwó epo. Ẹ lọ mú kẹ́nìkan lọ tì mọ́lé orí ẹ̀ tí ò pé yẹn reset orí ẹ̀ fún. Ṣùgbọ́n epo ní 650, 700. Ẹ ká kà síwájú sí. And this agbèrò wey no dey social media. Àwọn ṣe ẹ gbọ́, wọ́n láwọn agbèrò tí wọ́n sí social media. Báwo làwọn ṣe máa gbọ́ pé ti reduce owó? Àbí Kẹ́misí bọ́tà. Kẹ́misí kúkú bọ́tà kó wá announce fún wa. Bóyá yẹn máa pay. Àwọn èèyàn tó yẹ. So you believe this trash? Is it the president that bought them buses of fuel? Don't worry. If you are traveling to your village, tell GUO that your president said you should pay half of the transportation they play. Enjoy. Comment section. If they were supporting our commenting, then somebody said, God bless you. They are just paying us. Now, so MC OLUOMO. Go they tell them, continue your job. We go owe them. Fuel pump price is not reduced. Now, so then they reduce transport price. Just a little reminder. For Agbero, it is called social medium. I'm not talking about Agbero. About Tinubu, I'm sorry, it could work. Kama comment lọ bí àwọn èèyàn ṣe ń kọ ipe àwọn agbèrò ṣé ti sọ fún wọn let them see OLUOMO come outside ṣé bó ní chairman àwọn agbèrò let him come outside and tell the social media tell the world pé 50% tí ó la máa sọ fún driver o so tó máa load tó ní garage káwọn náà sọ 50% let àwọn NNPC kí wọ́n bọ́ta ipe 50% tí ó ní káwọn interstate driver kí wọ́n san o. Then driver tó bá wá kọ̀ láti reduce price nígbà náà oya ẹgbẹ́ ìyá oya ẹgbẹ́ ẹni kan lọ tì mọ́lé. Bàbá maintenance mọ́tò ti lágbára o. Káyàn tó kó tó tún mọ́tò ṣe, kó tó yẹ service, kó tó di ẹrù wọn pé àwọn gbéyàn lọ sí interstate. Ẹni 50% láì ṣe provision. Ṣe provision kan fún driver o. Àbẹ́ ṣe provision kan fún wọn. Ṣe provision kan fún wọn. Ẹ ṣá máa dogun lẹ̀. Ẹ má dá wàhálà lẹ̀. Mi ò travel interstate. Ṣùgbọ́n má dá fìtì náà lẹ̀. Ẹ má yẹ kán lu àwọn èèyàn wa ṣe léṣe. Bóyá I don't know ṣá. Ẹ ká fi sí pé kílẹ̀ ọ̀la tó mọ́ ẹdìyẹ tí tó ti kú ó sì lè jẹ gbàdo. Bàálù ẹ̀fọ́ lè já bàálù. Kílẹ̀ ọ̀la tó mọ́ bàbá Tinubu sì lè bọ́ ta máa announce fún wa wípé ẹ̀yin ọmọ ìyá mi o. Ó yá o, àwọn transport àwọn onídàúnfò o, mo ti bá wọn sọ̀rọ̀ o, àwọn transportation companies tí o, mo ti fún wọn lówó àbí mo ti arrangement pẹ̀lú wọn o. Bàbá yẹn nìkan lèmi lè gbà o. Ṣé mi tẹ́ ń wò yìí? Olójo burúkú àwọn ìgbà tí àwọn agbèrò ọ̀nà èèyàn lójú rírí bàbá. Wọ́n àti ẹ̀tí tó bá ṣá èèyàn agbèrò tó bá ṣá
èèyàn bàbá ẹ̀yin náà ń ṣàwàdà ni ìwọ tó bá ti fẹ́ jẹ̀gbá tí ní gáràjì lọ́wọ́ àwọn ará bí àwọn aṣẹ̀wọ̀n àwọn ọmọ ìjọba àwọn anẹ́gòsí tó wà ọlọ́pàá gan ò ní dá sí sójà ó máa rí ẹ wọ́n máa mójú kúrò ní àwọn èèyàn tó wà nínú mọ́tò tó bí nípa máa jà fún everybody máa gbójú kúrò ní o orí ẹ gbọ́ wọ́n máa ṣe bí cd ni o ti rí cd rí cd olójú kan nínú fíìmù cd o ti rí àti cd o ti rí àti cd rí báyọ̀ yẹn máa ṣe wọ́n máa ṣe bí àti cd fún ẹni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni páwọn ò tiẹ̀ rí wọ́n máa pa àwọn ọmọ bí yóò ń sọ̀rọ̀ wọ́n máa àti cd ṣe máa ń ṣe bẹ́ẹ̀ náà ṣe máa ṣe if you are saying ẹgbẹ́ sísọ́kẹ́ yẹ sísọ́kẹ́ kiri yín ẹ̀sùn náà ẹ̀sùn kí n máa wò yín if you are saying me for the first time Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mo ń jẹ́ I'm the one and only akálólò of Yorùbá land adáwọn ilẹ̀ Yorùbá ọmọjọmọ lọ yẹ lóye tí ò pé méjì tó sọ fún yín pé àtúnṣókè o subscribe button lórí àtẹ notification bell lè yá gbọ́wọ́ lé yọ lóye lèmi ọmọ òṣèré pààrọ̀ ọba Tinubu bá a sọ fáwọn èèyàn ní kó lọ download tap send kàn lo promo code Abiola TTS kàn gba $10 ní first transaction. They can send as little as $1. As little chicken money, gẹ́gẹ́ bí $1 ní first transaction wọn. Wọ́n wá ti forúkọ mi sí Abiola TTS. Wọ́n gba $10, £5 àbí €5 lọ́fẹ̀ẹ́. About Tinubu, this is why we want Yorùbá nation. Kó tó di pé gbọ́rọ̀ síta, táwọn máa yẹ̀ wò tán máa jọ wò pé kí ló yẹ ká ṣe. Mi láwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ò gbọ́n o. Ṣùgbọ́n nígbà míì ó dá kí wọ́n avoid ìgbà tí agbèrò. Ire o, mi ò rí jù bẹ́ẹ̀ lọ. Thank you so much. I love you.